Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú ẹ làbọyè hallelujah o. Èmi ọmọ yín náà ni Dr. Ọmọ-Ọ̀dọ̀ Àgbà. Mojúbà kọ́dá, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè, ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Ẹ̀yin ènìyàn mi Dr. Ọmọ-Ọ̀dọ̀ Àgbà. Àmọ̀kú bí Nàìjíríà wá ṣe rí, akú àrépòrà, ní bàbá ẹ lọ, ọlọ́gbà wá lọ́wọ́ àwọn ìjọba yìí. Lónìí mo wá láti wá fi iṣẹ́ kankanlẹ̀ tá a mọ̀ sí ọṣẹ ìfẹ́ràn. Ọṣẹ ìfẹ́ràn ọkùnrin àti ọṣẹ ìfẹ́ràn obìnrin wọ́n láti wá fi kalẹ̀ lónìí. Ẹ̀yin ni adébáyé ṣe darapọ̀ mọ́ YouTube channel yìí tó jẹ́ gbogbo àkọ́kọ́ tẹ́yìn ò darapọ̀ mọ́ wa lélẹ̀ yìí. Ẹ subscribe sórí YouTube channel yìí. Kété tí n bá múṣẹ́ mìíràn wá, wọn ò lè notification rẹ ó lè wá sórí fóònù yín, ẹ ò lè mọ̀ pé Ọmọ-Ọ̀dọ̀ Àgbà ti fi iṣẹ́ mi kalẹ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tá a ti ń tẹ̀lé ara wa bọ̀, ẹ̀yin náà mọ̀ ṣíà sí àwọn ènìyàn yín, ẹ mọ̀ ṣíà ẹ sì mọ̀ tẹ láìkì sáwọn fídíò wa. Eléyìí ni àpẹẹrẹ pé ẹ ń fi ẹ̀mí ìmoore hàn àti pé ohun tá à ń ṣe fún yín ẹ mọ̀ lóore. Eléyìí á túbọ̀ mọ́ mórí wa wú láti máa yọ̀ǹda àwọn iṣẹ́ fún yín lọ. Mo kí yín púpọ̀ gan ẹ̀yin ènìyàn mi. Ọṣẹ ìfẹ́ràn yìí ó jẹ́ ọṣẹ ìfẹ́ràn kan tí ó ṣiṣẹ́ gan. Tó jẹ́ pé ó kọ̀ǹfàmù dáadáa, ó ṣiṣẹ́ gidi gan. Yálà fún obìnrin àbí fún ọkùnrin. Kí ló ń pè ní ọṣẹ ìfẹ́ràn? Kí ló ń pè ní ìfẹ́ràn? Ẹ máa bá mi ká lọ. Mo bá ṣe mọ̀ yí pé ilé ayé tá a wà yìí àdìtú ni. Kí mo pè àdìtú ó ní ayé tá a wà yìí. In tó sì kọ wájú sí ẹnìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíràn. In tó kọ ẹ̀yìn sí ẹlòmíràn iwájú ló kọ sí ẹnìkan. Tó túmọ̀ sí wípé ìka ò dọ́gba. Obìnrin tí wọ́n fẹ́ tó jẹ́ pé ìyàwó tó gbé sílé tó jẹ́ pé kódà oníyàwó wọn bíi 4 lọ́wọ́, gbogbo wọn náà ń tẹ́ ọ lọ́rùn, ò mọyì. Àwọn ìrìnpá wà tó jẹ́ pé ìpèníjà àìrí ọkọ fẹ́ tàbí ìpèníjà àìrí obìnrin fẹ́, àìríyàwó fẹ́ ń bá wọn fínra nínú ayé tá a wà yìí. Àbẹ́ gbọ́miyé, ó ń bá wọn fínra nínú ayé tá a wà yìí. Ẹ̀kejì tó tún tẹ̀lé ni wípé ẹlòmíràn wà tó jẹ́ wípé ó lè rí obìnrin tí ò mọ̀ fẹ́, ṣùgbọ́n èròǹgbà rẹ̀ ni wípé ọmọ tó ń fẹ́ yìí nífẹ̀ẹ́ òun. Tó jẹ́ pé ẹ̀tàn ni obìnrin yìí tàbí ọkùnrin yìí fi pàdé ara wọn yìí. Tó jẹ́ pé ọkùnrin nífẹ̀ẹ́ obìnrin yìí ṣùgbọ́n obìnrin tó fọkàn sí yìí kò nífẹ̀ẹ́ rẹ̀. Owó tó wà lọ́wọ́ ẹ̀ ní wọ́n bí ó ṣe gbà, tó bá gbowó lọ́wọ́ ẹ̀ tán tó ti gbà kàn fi kalẹ̀ ni. Èyí ẹ ṣèfẹ́, ìfi owó nìyẹn. Àbí kí mo sọ ìfẹ́ owó nìyẹn, kì í ṣèfẹ́ àtinú. Ni mo fi ní wípé ẹ má jẹ́ àṣìgbé síra wọn, ọ̀tọ̀ nífẹ́ gidi, ọ̀tọ̀ nífẹ́ owó. Ìyàwó tó bímọ fún ní gbà mí ó lè má nífẹ̀ẹ́ èèyàn jẹ́ gbàbí. Wàláì tí ẹ kò nífẹ̀ẹ́ yín. Ọjọ́ tẹ bá ti búrókì bẹ́ẹ̀ abẹ́rù ọbẹ̀ fi kalẹ̀, ìjọ náà ni ó kẹrù rẹ̀ yóò ló ń lọ. Àbí kó lọ́mọ ìyàlẹ̀ níta kọ́kànrin lómi lọ́mọ bá a sùn. Eléyìí ò nífẹ̀ẹ́ yín, ìfẹ́ owó ló ní lára yín. Ìdí nìyẹn mo fi ní pé ẹ jẹ́ ká máa lu ọṣẹ ìfẹ́ràn lóòrèkóòrè. Tóbìnrin bá wí ọṣẹ yìí, àwọn ọkùnrin á nífẹ̀ẹ́ rẹ̀ gan, tó jẹ́ pé wọn ò mọ̀ dùn fẹ́ ni. Wàláì iṣẹ́ tó dára fún èèyàn tí ò tiẹ̀ tí níyàwó pàápàá rí, tó jẹ́ pé wọn èyí tiẹ̀ gbá tiẹ̀. Àbẹ́ni tó bá lẹ́mìí kórìíra lára.
bí ọkùnrin bá wọ iṣẹ́ yìí obìnrin á pọ̀ fún un ṣùgbọ́n tó wà níbi iṣẹ́ yìí ni wípé tábà ń wẹ ọṣẹ yìí ẹ má jẹ́ kí a kó obìnrin léyà pé a ò mọ báyìí sùn kò dára kò ṣe kí ni kò dára tí a bá ti ń lo iṣẹ́ ìfẹ́ràn yìí obìnrin yìí tí ó bá kọ́kọ́ ń wá tó bá ta bá rí pé ó nífẹ̀ẹ́ wa tá a bá sọ̀rọ̀ tó gbà lọ́wọ́ kan tó nífẹ̀ẹ́ wa dáadáa ẹjọ́ máa fẹ́ra yín lọ ṣùgbọ́n kì í ṣe kọ́ wá máa lò ó nílòkulò àsìlò oògùn ní kó bẹ́ẹ̀ lòmíràn ní fi ń rò páyé ló ń ṣe òun bí èèyàn tí èèyàn fún lẹ́bu gba ẹbu yìí o lò láàárọ̀ mọ́ lò lọ́sàn-án o mọ́ lò lálẹ́ o tó mẹ́bu tó dájẹ́ láàárọ̀ tó tún dọ̀sán tó tún dájẹ́ tó tún dalẹ́ tó tún dájẹ́ àǹpásì lòògùn nìyẹn bí n bá ṣe fún yín ní instruction náà ní kẹ́sì máa tẹ̀lé ẹjẹ́ máa bára wa lọ o kí ni èròjà àwọn iṣẹ́ yìí ẹ máa bá mi ká lọ ẹ bá mi wọ ewé rẹ́rìn kò mí òjọ́ gbogbo aládé ewé rẹ́rìn kò mí mọ̀ tó máa ní òdòdó funfun yẹn lórí tá a mọ̀ sí ewé imí esú ẹ lọ bá mi jẹ ewé yìí ní òjọ́ bàbá já bàbá rí lóúnjọ́ náà ẹ mọ̀já lò mọ́ òjọ́ la gbọ́dọ̀ lò ewé sìkírìmìdì òjọ́ gbogbo alamọtán pẹ̀lú ewé sìkírìmìdì tá ń pè ní ewé àìfàìmọ́ni kónimọ́ra tàbí ewé akónimọ́ra ewé yìí àwọn àgbà ìbá ẹ̀yìn àgbà tẹ bá mewé yìí tẹ bá já tẹ bá lẹ̀ mọ́yàn lára á lẹ̀ mọ́yàn lára kódà bẹ́ẹ̀ bá ń lọ bẹ́ẹ̀ bá fara gbé yóò lẹ̀ mọ́yàn lásọ èèyàn ìdí táwọn àgbà fi ń sọ ní ewé akónimọ́ra ẹ bá mi wọ ewé ìlú fẹ́mi lóyè òjọ́ kí là ń pè ní ewé ìlú fẹ́mi lóyè ewé àkókò ni ẹ bá ṣe mọ̀ yí pé a kì í fi ewé kéwé joyè lẹ́yìn ewé àkókò là ń pè ní ewé ìlú fẹ́mi lóyè kí ló tún ṣẹ́kù ewé mútèmírò kí là ń pè léwé mútèmírò kí là ń pè bẹ́ẹ̀ ewé ewúro ni ṣùgbọ́n ò gbọ́dọ̀ pé léwé ewúro níbi iṣẹ́ yìí ewé mútèmírò ni gbogbo àwọn ewé tí ń darúkọ rẹ̀ fún yín ewé tí ń pè fún yín níbi iṣẹ́ yìí náà lẹ́wọ̀n mọ̀ pé ó ẹ bá fẹ́ lọ já ẹgbẹ́ rẹ̀ pé lóko mìíràn ewé mútèmírò ni òjò náà ní kó náà jẹ́ mọ́ àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká gún papọ̀ mọ́ ọṣẹ àgànyìn tàbí ọṣẹ Ghana àwọn ọṣẹ wọn fún yẹn ní kẹ́gùn mọ́ ẹ má gún mọ́ ọṣẹ dúdú lẹ́yìn ìgbà tó bá gún kinní yìí mọ́ tán tó bá jẹ́ pé obìnrin ní ọ́ lò wáyé kóbìnrin ló fẹ́ lo iṣẹ́ yìí tó fẹ́ káwọn ọkùnrin máa gbà tóun kó lọ ra ẹyẹlé funfun akọ kó lọ rà á abẹ́ gbọ́ mi kó lọ ra ẹyẹlé funfun akọ ni kó rà o tó bá jẹ́ pé ọkùnrin nìwọ tó fẹ́ kóbìnrin máa gbà tiẹ̀ lọ ra ẹyẹlé funfun abo wọ́n mú ẹyẹlé yìí ìgbà tó bá gún ọṣẹ yìí mú ẹyẹlé yìí dùn lọ́rùn ro ẹ̀jẹ̀ rẹ̀ sí ọṣẹ yìí kó fi pò ó lẹ́yìn ìgbà tó bá fi kó tán mọ́ fi ọlọ tàbódó mọ́ fi kàn mọ́ kó sínú ike funfun lẹ́yìn ìgbà tó bá kó sínú ike funfun tán ẹ wá mú àwọn orí ẹyẹlé yìí ẹ wá fi gún ọṣẹ yìí lórí ẹ dè pa fún ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ kẹta ẹ má jẹ́ gbàgbé o a ò fi oyin po ọṣẹ yìí náà o a ò fi oyin pò a ò fi òrí pò lẹ́yìn ìgbà tá a bá fi oyin àti òrí pò láwa ẹsẹ̀ fi ẹ̀jẹ̀ ẹyẹlé yìí àwa ẹsẹ̀ fi pò ṣẹgbọ́n mi yé láwa ẹsẹ̀ kó sínú ike funfun tá bá kó sínú ike funfun tán a ó ti wá da oyin lé lórí ṣẹgbọ́n mi yé a ó ti wá da oyin a ó ti wá dà lé lórí lẹ́yìn ìgbà náà a ó wá dé tá bá dé ẹ̀yìn ọjọ́ kẹta ẹ jẹ́ á máa gbìyànjú àti máa wẹ̀ láràárọ̀ tá a bá ń wí ọṣẹ yẹn ènìyàn mi ẹ máa rí àmì Ọlọ́run àwọn obìnrin àbọ́kùnrin á pọ̀ fún yàn àyìn ò rí yàgò fẹ́ obìnrin á nífẹ̀ẹ́ yàn ọkùnrin á nífẹ̀ẹ́ yàn fún títí obìnrin. jẹ́mọ́ náà Dr. Mo Dàgbà Olódùmarè bò ní padà lẹ́yìn wa mò ń lọ mo tún padà bọ̀ o. ẹ subscribe ẹ bẹ́ẹ̀ ni like iṣẹ́ yìí kó lè túbọ̀ jẹ́ fún yín ẹ share rẹ̀ fún àwọn ènìyàn yín. wọ́n bá yín mú sàmìíràn àbọ̀ iṣẹ́ ńlá iṣẹ́ tí tẹ máa nífẹ̀ẹ́ gan. mi ní ti sọ báyìí mò ń lọ ó dìgbà.